Orúkọ mi ni ọmọọba Akínjídé Adélàjà Akínyẹ̀wò tí gbogbo aráyé mọ̀ gẹ́gẹ́ bí àkọ́bí òrìṣà. Àkọ́bí òrìṣà one. Àkọ́bí òrìṣà. Another àkọ́bí òrìṣà is a counterfeit. No, kò sí mọ́. Kò sí mọ́. Nìkan làkọ́bí Olúfà. Bẹ́ẹ̀ni ẹ ṣé gan ni sà. Inú wa dùn léni láti rí yín lórí ètò wa torí ọdún tó kọjá láti rí yín kàn lórí ètò yìí. Ẹ ṣé gan ni fún àǹfààní tẹ́ fi fún wa láti tún gbà yín lálejò lẹ́ẹ̀kan sí. Ní àwọn ètò tó ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn, àwa ní kéèké dákun kí ló ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn nípa Ọbàtálá. Ẹ ṣé, mo kí gbogbo ara lé nílé lóko lọ́nà tó jìn àti nítòsí káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire àti àgbáyé. Mo kí a kú ọjọ́ mẹ́ta, a kú ọdún tuntun, ọdún yìí á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sí àlàáfíà baálé ọ̀rọ̀. Ẹni tó ń wọ́kọ lọ́dún tuntun á rọ́kọ, ẹni tó ń wáya á ráya, ẹni tí ó ń wáṣẹ́ á ríṣẹ́, ẹni tó ń rówó á rówó tabua, ẹni tí kò lálàáfíà á lálàáfíà, àgàn àtọwọ́ àlàbòsùn, ẹni tó ti bí kò níyàn kú, ogun wàhálà nípa ètò ọrọ̀ ààbò Nàìjíríà tí ó mẹ́hẹ, Ọlọ́run á jẹ́ kí ó dúró, àlàáfíà dẹ̀ wà káàkiri àgbáyé. Láti padà sórí ìbéèrè tí ẹ bi mí, kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún tó ju ayẹyẹ ọdún Ọbàtálá ti àgbáyé tá à ń pè ní ti 2026 World Annual Ọbàtálá Festival tí a máa ń ṣe ní ìlú Ilé-Ifẹ̀. Ọdọọdún déètì yẹn ti wà fixed. Tó bá ti di ọjọ́ 14 oṣù kínní lọ́dún ti bẹ̀rẹ̀. A máa ń ṣe ọdún Ọbàtálá yìí láti ọjọ́ gbogbo àwọn tó jẹ́ ẹlẹ́sìn Ọbàtálá káàkiri àgbáyé àtàwọn ẹlẹ́sìn àti àwọn oníṣẹ̀ṣe míì, yálà Ọlọ́ṣun ni o, yálà Ológun ni o, yálà babaláwo ni o, Ṣàngó, àti àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn ilẹ̀ Àràbú tá à ń pè láwọn Mùsùlùmí àti àwọn ọmọlẹ́yìn Jésù Kristi. Gbogbo èèyàn tó bá ti jẹ́ olólùfẹ́ Ọbàtálá, àwọn tó ń ṣèwádìí pé kí ni ṣẹlẹ̀ ní ilé Ọbàtálá àti gbogbo ẹni tí Ọlọ́run bá ní kọdún báláyé tó wá fẹ́ ṣe ayẹyẹ yẹn, tó bá ti di ọjọ́ 13 làwọn èèyàn ó tiẹ̀ ti mọ́ gbáradì pé kí ọjọ́ 14 kó lè bá wọn nílùú Ilé-Ifẹ̀ la bẹ̀rẹ̀ ọdún yẹn. Àwọn ọdẹ wa parí ẹ̀ ní ọjọ́ 17 tó jẹ́ on the 27th. Every 14 to 27 la máa ń ṣe ọdún yẹn. Ayẹyẹ ọdún kan papọ̀ mọ́ ọdún kejì. So ó ní ọdún ìṣẹ̀ṣe èyí tí a lè sọ pé ó gbajúgbajà lágbàáyé. Yes. Because tí ẹ bá wo ẹ rí pé àwọn ẹ̀sìn ilẹ̀ òkèrè tí wọ́n ń ṣe náà, àwọn èèyàn máa ń lọ ṣe ní táwọn Mùsùlùmí ń pè ní hajj. Èmi yìí mo ti ṣe rí. So tí wọ́n bá ń ṣe hajj yẹn bí ìgbà tó ń ṣọdún wọn, kò ń ṣe pé wọ́n ń lọ jẹ wọ́n lọ mú iṣẹ́ ni wọ́n lọ ṣe ń bẹ̀. Kò yàtọ̀, iṣẹ́ la lọ ṣe. Iṣẹ́ lẹ ṣe. Bí ti àwọn tó ń ṣe ti Mùsùlùmí tí ó ṣe jẹ́ bí ọjọ́ bíi 5 làwọn ń pè ní hajj. Ọjọ́ ti wá bí ọjọ́ bíi ọ̀sẹ̀ méjì gbáko ni. Àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Kristi náà, àwọn bó tiẹ̀ pé bí excursion òní tiwọn náà, iṣẹ́ náà ni wọ́n máa lọ láti ibìkan sí ibìkejì. Bí ti wá ṣe rí náà nìyẹn là ń pè ní ọdún Ọbàtálá. Àti ṣe tọdún yìí, ire ọdún Ọlọ́run á jẹ́ kó bá wa. Àdúrà tá a ṣe á mọ́ gbogbo wa, àtàwọn tó lè wá àtàwọn tí ò lè wá, a lè ṣe òmíì agbára Ọlọ́run.
ẹ ṣeun. Ẹ dárúkọ ìlú kan nígbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọdún yìí, ẹ dárúkọ ìlú tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ilé Ifẹ̀. bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ó ní ìdí pàtàkì kan tó ṣe pé ìlú yìí ni wọ́n ti gbọ́dọ̀ ṣe ọdún yìí, àbí bó ṣe ń ṣe ní ìlú Ilé Ifẹ̀ yìí wọ́n tún ń ṣe ní bóyá ìlú Èkìtì àbí níbòmíràn, àbí Ilé Ifẹ̀ yìí nìkan ni wọ́n ti gbọ́dọ̀ ṣe ọdún yìí? ẹ ṣe ẹ má bínú pé mò ń fi àwọn nǹkan yẹn wéra wọn. ọdún Ọbàtálá kò síbi tí wọ́n lè ti ṣe. ẹ máa gbọ́ tó máa ń sọ pé Ọbàtálíṣà ọba takuntakun lóde ìrànjẹ́, ọba rẹ ti ń gbélé Ifọ̀n tó ti gbé fọ́n rí, wọ́n ṣọdún Ọbàtálá ní Ifọ̀n. wọ́n ṣe ọdún Ọbàtálá, wọ́n lè ṣe lé Èjìgbò, wọ́n lè ṣe ní Kire, bó ti yẹ pé mi mọ̀ bóyá àwọn ará Kire mọ̀ pé ọmọ Ọbàtálá ni wọ́n. wọ́n lè ṣe ní Ìpẹ́tùmodù, wọ́n lè ṣe ní Brazil, wọ́n lè ṣe ní Trinidad and Tobago. kò síbi tí wọ́n ti lè ṣe. bí ìgbà tán wọ́n sọdún léyá, níbo ni wọ́n ti sọdún léyá? wọ́n sọdún léyá ńlọrin, wọ́n ṣe lẹ́kọ̀ọ́, wọ́n ṣe nílùú tá a wà yìí. ṣùgbọ́n ibì kan ni wọ́n ti máa sọdún yẹn tá ní à ń bá wọn sọdún. Oyè. ibi tí a ti lè ṣe ọdún Ọbàtálá kò síbi tá a ti lè ṣe. ṣùgbọ́n ó ṣe ti Ilé Ifẹ̀ yìí, ibẹ̀ ni a ti ń ṣe ọdún Ọbàtálá àgbáyé. ìdí tó tẹ̀ fi jẹ́ pé ó ṣe kókó níbẹ̀ jù ó ní pé bàbá wa tá à ń sọ yìí, Ọbàtálá, bàbá yẹn Ilé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí Elédùmarè tó rán. ó tẹ̀ pé bàbá yẹn sì ń ṣiṣẹ́ lọ, ó ti sọ rí pé bàbá wa ò kú, ó dọ̀ta. bàbá yìí lọ káàkiri nígbà tó lọ ó dé Fọ́n, ó dé Ùgbò tó ti jọba, ó lọ káàkiri. ìgbà tí ó parí iṣẹ́ tí olóyìnbó ń pè ní physical assignment ẹ̀ náà, Ifẹ̀ ló parí ẹ̀ sí. Ifẹ̀. so gbogbo àwọn tá à ń pè lọ́dún yìí, àwọn nǹkan tó kù ṣẹlẹ̀ nígbà ayé ẹ̀ òun náà là ń ṣe. then títí Ilé Ifẹ̀ yìí fi yàtọ̀ sí ti gbogbo ìlú míì ni pé bàbá gangan, àwa gangan ọmọ ọlọ́dún á gbé bàbá wa jáde. bàbá máa jáde lọ́jọ́ ọdún. bàbá jáde, bó ṣe bá wa ó pè ní wọn á gbóríṣà jáde. ọ̀tá tí bàbá dà gangan kò ń ṣe pé wọ́n ń gbé ère kan pé ẹja fi lè ṣe rárá o. ọ̀tá bàbá, àwa tá a jẹ́ olórìṣà, àrí bàbá wa, a dẹ̀ ṣe àwọn orò kan pẹ̀lú ẹ̀. so ló fi dàbẹ́ ni pé ó ṣe pàtàkì. so àwọn èèyàn wá láti United Kingdom, ara wọn tó wá láti America, ara wọn tó wá láti Brazil, àwọn èèyàn wá láti Cotonou, Republic of Benin, káàkiri àgbáyé. lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, báwọn èèyàn ṣe wá láti Àbújá, òní wọ́n wá láti Èkó. ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí gan, àwọn tó wá láti Fọ́n, àwọn tó wá láti Òṣogbo, àwọn tó wá káàkiri. so àwa pàdé, àwa ríra wa. àwọn tó wá lọ́dún yìí tí ò lè wá ní àwọn tó wá ní ọdún yìí tí wọ́n lè tí wọ́n wá lẹ́sìn tí wọ́n lè wá lọ́dún yìí, wọ́n á pè wá, àwọn náà ti máa fẹ́ràn bíi pé nǹkan báyìí láti máa ṣẹlẹ̀ báyìí. so Ifẹ̀ láti ń ṣe ọdún yẹn. wọ́n sì ń bọ ìgbà tí wọ́n bá máa ṣe láwọn ìlú míì kò lè jẹ́ ìgbà tí wọ́n ń ṣe nífẹ̀, because àwọn tí ó sọdún nílùú míì náà wọ́n á wá sífẹ̀. fún àpẹẹrẹ, tá a bá ti fẹ́ sọdún yẹn, Ifẹ̀ gan láti máa ń bẹ̀rẹ̀, nítorí pé a ti mọ̀ pé January òní wọ́n máa ń ṣe ní Ifẹ̀. so kó tó di èyí tí wọ́n máa ń ṣe ní Ifọ̀n, àṣẹ Ọbàtálá ni wọ́n ń pè, láti fún ìgbáradì the main festival. wọ́n ń pè ní àṣẹ Ọbàtálá, tó lóyìnbó ń pè ní Ọbàtálá feast. la fi máa ń rán ara wa létí pé àṣègbáradì
fún ọdún tán bá ti wá ṣe ti Ifẹ̀ tán orúkọ àkọ́ wa máa ṣe tìlú ẹ̀ ṣùgbọ́n ti Ifẹ̀ yìí ó ní gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire ló jẹ́bi tí a ti ń ṣàdúrà a máa ṣètùtù àti ìṣọ̀kan ọmọ Yorùbá because bí bàbá wa Olúfọ̀n tilẹ̀ Ifọ̀n bó ṣe jẹ́ olórí nínú gbogbo ọmọ ìran Ọbàtálá ó máa wá bẹ́ẹ̀ náà ni bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá kejì ọba His Imperial Majesty ọba Babátúndé Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì àrólé Oòduà àti Ọọ̀ni tilé Ifẹ̀ àwọn náà wá sí ibẹ̀ yẹn so kò sí ibi tí wọ́n ti lè máa ṣe ọdún yìí kì í dẹ̀ ṣe pé wọ́n ń bọ̀ wá fọ̀ fọ́nfìà kì í ṣe pé wọ́n kàn wá ṣe fàájì lásán kò síbi tí wọ́n ti lè máa ṣerú ọdún tírú àwọn báyìí tí wọ́n á péjú tí bàbá wa Ọbalẹ́sùn ọlọ́jà Ìrànjẹ́ Ìdíta ó mẹ́ta dàdá kan ọmọ Ọ̀ṣunfúnkẹ́ tó jẹ́ àrólé Ọbàtálá tí ó wà ń bẹ̀ fún ojúṣe tí èsì pé wọ́n kàn wà ń bẹ̀ wọ́n kàn jẹ́ wọ́n mu so ọ̀rọ̀ pọ̀ nídìí ẹ̀ so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́.